àkú dédé àkókò yìí gbogbo ọmọ káàárọ̀ òjíire ọmọ Odùduwà ọmọ Ọ̀yọ́ lápapọ̀ Ọ̀yọ́ àtìbà Ọ̀yọ́ ilé àkú oríire àkú àmójúbà adẹ̀kú kínní ìgbáradì láti yan ọba tuntun sórí àpèrè kó gba adé torí pé wọ́n ní ìlú tó bá wà tí ò ní adarí wọ́n ní ìlú bẹ́ẹ̀ ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ni o nídìí èyí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fi ṣe pé tọ̀ ọmọ ọba Owóadé ẹjẹ́ ó tọ́ sí oyè bàbá rẹ̀ kọ́dẹ̀ gorí àpèrè ibi à ń lọ òjè ibi à ń yà ló ṣe bẹ́ẹ̀ ló pọ̀ gbogbo ọmọ Ọ̀yọ́ ọwọ́ yín dà lókè ẹjẹ́ ń rọ́wọ́ yín torí pé ọ̀pá àṣẹ ti tẹ Owóadé lọ́wọ́ ọmọọba Owóadé ti gba ọ̀pá àṣẹ látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣùgbọ́n ṣáájú gbogbo ọ̀rọ̀ yìí ni àwọn afọbajẹ́ ti ń pariwo ní agbègbè Ọ̀yọ́ wípé èyí tí gómìnà ṣe yẹn àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ̀ sí o ó dàbí pé èèyàn gómìnà ní gómìnà fà kalẹ̀ torí pé kíni gbogbo àwọn afọbajẹ́ ìyẹn táwọn jẹ́ olóyè jàǹkànjàǹkàn Ọ̀yọ́ Mèsì nípínlẹ̀ Ọ̀yọ́ ojú àwọn ò tó bẹ́ẹ̀ àwọn ò tiẹ̀ mọ̀ pé Owóadé gangan báyìí ní bọ̀ èyí ni gómìnà náà fi wá fún ọ lẹ́sìn wípé sẹ́ẹ̀rí ọmọọba Owóadé yìí kì í ṣe pé ń fún mi ní òbí àbí ń kán kíni orógbó fún mi lẹ́nu bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ni ó bá mú pure water àbáyé sí water pé wọ́n mú ògbẹ́ngbẹ́mí tó túmọ̀ sí wípé ń ọmọ nǹkan kan nípa Owóadé òṣùwọ̀n ẹ̀ náà lókun ló jẹ́ wípé tí mo gbọ́ tí mo rí tí wọ́n wí fún mi náà mú fọ̀ síta gẹ́gẹ́ bí #1 citizen ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun jẹ́ gómìnà láti mọ̀ wípé bóyá òun àti Owóadé ní kọ́lọ́fín kan àbáwọn jọ jẹ́ business kìnnìkan àṣìṣọ àwòtó àṣìwé gbogbo ẹni tí ń wíwé yìí á jẹ́ wípé ibi wọ́n mọ̀mọ́ náà ni wọ́n ń sọ ọmọ yẹn o gómìnà tó tẹ̀síwájú onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ọmọọba Owóadé pé a ti tòjébo ló ṣàlọ́wọ́ torí pé ẹ̀yin lẹ́rọ̀ yọ́ lẹ́tọ̀ yọ́bọ̀ lẹ́sọ fáwọn pétọ̀ ẹni yìí náà lùsùn ẹ̀kún láti wá mọ̀ wípé báyìí Owóadé tó kọ́ ẹ mọ̀jọ́ oríkì tí àwọn aláwàdà àwọn ẹni tó jẹ́ wípé eré náà fi ṣe ẹ mọ̀jọ́ ó ṣe mọ́ wa la Ọ̀yọ́ ayọ́ mọ́lẹ̀ Ọ̀yọ́ àsọ̀rọ̀ míì di kinní kan mọ́ yẹn lọ́wọ́ ńjọ́ kejì ní ìtẹ́ wí fún mi mo wí kódà gómìnà ni àwọn lè padà díráàgì àwọn Ọ̀yọ́ Mèsì àwọn akíní afọbajẹ táwọn ó padà díráàgì wọn lọ ilé ẹjọ́ lójúkọ̀nà wípé àwọn nǹkan mọ́ nǹkan tán wí ó kọ wa ò ní yọ̀ débi pé yọ́ bàjẹ́ àní pínyìn kan àdẹ̀ ní dọ̀tí ẹ wò ó ń ọ̀pàdé Owóadé rí tẹ́lẹ̀ mi àti òtí ẹ̀ sọ̀rọ̀ rí yàtọ̀ sí ìgbà tí mo fojú kàn láti gba ọ̀pá àṣẹ lọ́wọ́ mi tí mo gbé fún gẹ́gẹ́ bí Aláàfin tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ yìí ìkànnì Sanfatis Radio TV lẹ́tìn láǹfààní àti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ pé kíni bó o lọ̀rọ̀ ọmọ oyè ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí oyè ọba Aláàfin Ọ̀yọ́ bó o ní ti ń lọ láàrin àwọn Ọ̀yọ́ Mèsì ìyẹn àwọn olóyè ṣàǹkóṣàǹkó àwọn afọbajẹ àwọn òpó tó di Ọ̀yọ́ mú ilẹ̀ Yorùbá lápapọ̀ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí onímọ̀ ẹ̀rọ Ṣèyí ọmọ Mákindé ẹ bá ń subscribe lórí YouTube ẹ kàn gbọ́wọ́lé tẹ́ ẹ bá ti dé YouTube ẹ tẹ Sanfatis Radio TV ẹ gbọ́wọ́lé subscribe yẹn ẹ bá ń share kẹ́ like ẹ comment kájọ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà àti kíni ẹ̀wà gànyìn tó kí pọ́pọ́ pẹ̀lú búrẹ́dì Ọ̀yọ́ yìí kan náà àní ká dàbí iṣu àti ẹyin èyí tí gbogbo ẹ̀ gbá músẹ́músẹ́ nú ẹ̀ dáadáa ẹ jẹ́ mọ́ sọ báyìí fún yín pé àwọn ọba tó ti jẹ tẹ́lẹ̀ ní kíni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba àwọn Aláàfin tó ti jẹ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ mọ́ ẹ mọ́jà tanra wa àwọn ọmọ òde ìsìn Gen Z àwọn ọmọ òtìyé ìyẹn báwọn díjítà ni ọ̀pọ̀ ní ò mọ̀ pé Ṣẹ̀gó jọba rí Ọ̀rànmíyàn jọba Àjàká jọba lẹ́ẹ̀mejì kí ló fà á ẹ wò ó apá kejì tí mo sọ fún yín nípa ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ gangan lẹ̀ ńláǹfààní àti máa gbọ́ yìí o torí pé ẹ̀kúnrẹ́rẹ́ gan rèé wọ́n ní Ọ̀rànmíyàn ló kọ́kọ́ jọba ìyẹn ọmọ Odùduwà gángan Àjàká gorí àpèrè lẹ́yìn tí Ọ̀rànmíyàn lò bí 50 ọdún wọ́n ní Àjàká náà bọ́ bẹ́ẹ̀ òun lọ ọdún 25 ẹ gbọ́ Ṣẹ̀gó gorí àpèrè Àjàká tó gorí àpèrè yìí kìí ṣe pókú o wọ́n ní Ṣẹ̀gó gangan ló patrol Àjàká ilé tó jẹ́ wípé jagunjagun jọ ni wọ́n ṣùgbọ́n Ṣẹ̀gó gbóná bíi kíni ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ ló patrol Àjàká nígbẹ̀yìn tí Ṣẹ̀gó jáde láyé lẹ́yìn ọdún 10 tó fi ọba yìí tó jọba lójúgbọ́nà wípé jagunjagun lòun òun náà padà jáde ó ṣe kíni ó wú Àjàká gẹ́gẹ́ bí àwọn bàbá rẹ̀ ṣe ṣe wọ́n wá padà fi Àjàká ṣe ọba padà pé tọ̀ nígbà ó jẹ́ pé ọba alágbára tí wọ́n gba ipò àwọn ti lọ báyìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti dágbére láyè ẹ̀yin Àjàká ẹ̀ padà sórí ipò gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ Àjàká náà padà ṣùgbọ́n gbogbo ẹ̀ tó fi lò ó ju ọdún 10 lọ mọ́ lẹ́yìn ẹ̀ Agánjúsọlá òun náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ó jẹ́ Aláàfin Kòrí òun náà di Aláàfin Olúàṣọ òun náà ṣe bẹ́ẹ̀ jẹ́ Aláàfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Onígbógi ńkọ́ Òfìràn Egúngún Ọjọ́ Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ Ajíbóyèdé Abípa Ọbalókun Olúodò Àjàgbó Ọ̀dáràwú Kànràn Jàyè Ayírìbí Òsíyàgò Òjìgì Gbèrú Amúniwáyé Onísílé Ọba Lábísí Àwọn bí ojú Agbólúajé Májèyàgbé Abíọ́dún Awólé Arọ́gangan Adébọ̀ Mákùá Májọ̀tù Àmọ̀dò Àtìbà Atọ́batẹ́lẹ̀ Olújídé Adélù Agúnlóyè jàre Adéyẹmí àkọ́kọ́ yẹn Alówólódù nìyẹn bàbá yìí náà ṣe bẹ́ẹ̀ jẹ́ Aláàfin
Aláàfin pọ̀ tó ti jẹ́ mi pé mo ṣe ń dákọ̀ ń wọ̀ yín ní akíyẹmí ara. Ẹ bá ń subscribe sórí YouTube Samfatis Radio TV kí n continue mọ́ ṣe bẹ́ẹ̀ wí fún yín lọ. Lámìdí Amúbíẹ̀yà agogo ìjà òun náà ṣe bẹ́ẹ̀ jẹ́ Aláàfin. Ṣìyànbọ́lá Oníkẹ́pẹ́ Ọládìgbòlú kìíní bàbá yìí náà jẹ́ Aláàfin. Adéyẹmí Adéníran kejì Bello Gbádégẹṣin Ọládìgbòlú kejì Lámìdí Ọláyíwọlá ìyẹn ọba tó wọ àpèrè láìpẹ́ yìí Adéyẹmí kẹta. Lẹ́yìn ẹ̀ báyìí ìlú máa kan ọmọọba Abímbọ́lá Akeem Owóadé gẹ́gẹ́ bí àwọn Aláàfin tó ti jẹ ní orí àpèrè ọba Ọ̀yọ́. Tó kódù kópẹ̀ Ọlọ́run bàbá yìí ní jogún ẹ̀ fún ẹ̀dá. Bó bá jẹ́ pé èèyàn ni yóò ti ní ẹ bá mú mo fẹ́ lò àmúre ọ̀fẹ́ Ọlọ́run la fi ń ta bí olùgbọ́n bíbí là ń rọ̀ bí òjò là ń kẹ̀ bí kíni ẹ̀yẹ náà la fi ń ta pọ́npọ́n bí ẹni tó ti lo energy kíni unlimited power. Níbi ibẹ̀ yẹn èyí náà tẹ́ ń gbọ́ wa ń wò wá tẹ́ ń tẹ́tí sí ìkànnì tẹ́ darapọ̀ mọ́ wa ẹ mọ̀ ní ṣe bẹ́ẹ̀ mórí ibú sẹ́nu bí àkàrà ẹ wá bá wa pín kálí ẹ pín ká oko ẹ ṣíà ìfẹ́ni tí ò gbọ̀n tí ò tiẹ̀ tí ìwú gbọ́ pé ìkànnì kan ń bẹ lórí YouTube Samfatis Radio TV tepo kún fún ìṣe àti àṣà àti ìtàn nípalẹ̀ Odùduwà àwọn akọni àwọn ìlú àwọn nǹkan kan gbogbo tó jẹ mọ́ ti ọmọ káàárọ̀ òjíire ló kún fọ́fọ́ sí ìkànnì Samfatis Radio TV. Orúkọ mi ò yí padà Abídèmí Yusuf náà yìí náà rèé. Èmi lọmọ sọ̀kò lọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ onípo àlélù. Èmi lọmọ alété ìjọba ọmọ yàn bọ́kàrẹ́ ìyẹn abara funfun. Ọkà gangan ní abara mìnìjọjọ yíèpà. Ẹ mọ́ gbàgbé pé mo sọ fún yín pé ìtàn apá kejì rèé nípa àwọn ọba àti ọba tó fẹ́ jẹ gangan mo ti sọ fún yín tẹ́lẹ̀. Nídìí èyí ẹ mọ́ fi ṣe kíni ìbínú pé kò tó nǹkan báyìí ní sọ nídìí ahun. Bó o lọ́ba Adébísí Abímbọ́lá Akeem ọba tí ó tu Ọ̀yọ́ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àsìkò ọmọọba Abímbọ́lá Akeem Owóadé yóò san tẹrú tọmọ sí rè. Ọkùnrin ó ké bí ọkùnrin obìnrin ó ṣe bẹ́ẹ̀ ké bí obìnrin. Àwọn ẹyẹ okó fọhùn bí ẹyẹ gangan ni o. Ànírógun rùkú wọlé rùkú bọ́ta gbogbo nǹkan káràkátà ìyálájé bàbá lọ́jà ni wọ́n rí tí wọ́n ṣe. Ọmọléèwé ó ṣe bẹ́ẹ̀ ṣe àṣeyọrí. Oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù wọn mọ̀ ní bó ń ṣẹ́ṣe o. Aládàáni iṣẹ́ náà àtàjèrè fún kálukú lápá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Yéèpà mọ̀ já aláṣẹ àtolùdarí Samfatis Radio TV mọ́ mi nìyẹn nílùú UK Ireland Queen Ara ẹ̀ ní gbé nǹkan sọnù bí ò ṣe bí ọmọ ó dàbọ̀.